ẹ ǹlẹ́ o èèyàn wa nílé lóko lájò lẹ́yìn òdì níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ àti láti máa wò ìkànnì wa ìkànnì ojúlówó Yorùbá. Orúkọ mi ò yí padà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni orúkọ mi. Ètò yín náà ló gbòde o, ètò gbédè màṣà. Ǹjẹ́ gbédè, ǹjẹ́ ẹ mọ àṣà? Ẹ máa bá wa ká lọ. Lórí ètò lónìí, ìbéèrè 4 la máa béèrè lọ́wọ́ olùkópa wa. Ìbéèrè kọ̀ọ̀kan ó gbé $500 òní ó gbé pọ̀n. Ṣùgbọ́n olùkópa á rí dájú wípé láti ìbẹ̀rẹ̀ títí dé òpin tá a fi máa pa ayàwòrán yìí, wọn ò sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá. Lórí gbogbo èdè míì tó yàtọ̀ sí Yorùbá tí wọ́n bá ti ń sọ, a máa yọ $200 lórí ọ̀kọ̀ọ̀kan wọn. Ṣó yé yín dáadáa? Bẹ́ẹ̀ni. Àbí kí n tó ṣàlàyé? Ẹ tó ṣàlàyé. Ìbéèrè 4 Bẹ́ẹ̀ni. la béèrè lọ́wọ́ yín. Okay. Gbogbo ìbéèrè 4 ìbéèrè kọ̀ọ̀kan $500. Gbogbo ẹ̀ wá jẹ́ $2,000 ìyẹn tẹ́ bá gba gbogbo ẹ̀. Ṣùgbọ́n ó wá ní bánú. Bá tó nínú òun ni wípé ẹ ò gbọ́dọ̀ sọ èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá nìkan. Lórí gbogbo èdè míì tẹ́ bá ti ń sọ tó yàtọ̀ sí Yorùbá tẹ́ bá ti ń sọ, a máa yọ $200 ìyẹn àpò kọ̀ọ̀kan a máa yọ lórí ẹ̀. Lótú. Ẹ̀dí abẹ́rẹ́. Ṣó o ti yé báyìí? Bẹ́ẹ̀ni. Tọ́ bàbá kí ló kọ yín? Orúkọ mi ni Mádégòkè. Àkànní Mádégòkè. Orúkọ mi. Alàgbà Àkànní Adégòkè. Tọ́ ìbéèrè àkọ́kọ́ fún yín alàgbà ó lọ báyìí. Ẹ parí òwe yìí. Gbòǹgbò ọ̀nà kò jẹ́ kí ẹlẹ́sìn ó rìn. Gbogbo ọ̀nà kò jẹ́ kí Kò jẹ́ kí ẹlẹ́sìn ó rìn. Gbogbo ọ̀nà kò jẹ́ kí ẹlẹ́sìn rìn. Gbogbo ọ̀nà kò jẹ́ kí ẹlẹ́sìn rìn. Àbí ẹ bá ń tún ìbéèrè kálẹ̀ kan sí. Ẹ parí òwe yìí. Ok, kí n parí ìwé gbogbo Okay. ọ̀nà. Ok. Ẹ ti sọ Gẹ̀ẹ́sì kan. Ok. Gbòǹgbò ọ̀nà kò jẹ́ kí ẹlẹ́sìn ó rìn. Ẹ parí ẹ̀. Gbogbo ọ̀nà kò jẹ́ kí ẹlẹ́sìn rìn. Bẹ́ẹ̀ni. Olóòtú ẹ ràn mí lọ́wọ́ níbi Ó pàkàṣọ. ọ̀pákásọ. Gbòǹgbò ọ̀nà kò jẹ́ kí ẹlẹ́sìn ó rìn. Gbogbo akọ́lá arówó rẹ̀ sìn. Gbogbo akọ́lá arówó rẹ̀ sìn. Fork ó ti di méjì. Ìbéèrè àkọ́kọ́ ó ti lọ. Ìbéèrè ẹlẹ́kejì. Kí ni ìkárà? Ìkárà. Kí ni ó túmọ̀ sí ìkárà? Àwọn ìbéèrè yìí fẹ́ lè jù mí lólóòtú o. Ìkárà. 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 Olóòtú ilé ìwé náà pàkàṣọ. Ó pàkàṣọ. Pàkàṣọ. Ìkárà. Kéèyàn jára mọ́ nǹkan. Kéèyàn ní yàrá sí Máa sì kí ajé. kéèyàn yára sí nǹkan. Ajé. Ó ti sọ ókè. Ẹ máa rí dájú pé ní ojoojúmọ́ a fẹ́ rí kó jẹ́ wípé à ń sọ èdè wa yìí, èdè Yorùbá wa yìí, à ń sọ pọ́nbélé láì mú kan mọ́ kan, láì mú àmúlùmálà, láì ti Gẹ̀ẹ́sì kankan bọ̀. Torí láyé òde òní báyìí àwọn àgbàlagbà gan-an ta ní pé wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Àwọn gan-an wọ́n ń sọ Gẹ̀ẹ́sì nínú ọ̀rọ̀ wọn. Bẹ́ẹ̀ni wọ́n sọ mọ́rọ̀. tí àwọn bàbá wa wọ́n yìí sọ pé pánsò fura masájáná àjò fura àjájí o káwá mọ́ lọ fi iná sí orí òrùlé sùn. Ó ní Ètò yìí dá lé lórí. ara àdítà ṣe ń ṣe ètò yìí ni pé báwo la ṣe máa sọ èdè yìí ní ojoojúmọ́ táàtì ẹ̀ máa gbìyànjú, torí lónìí báyìí ó ṣòro fún wa láti rí èèyàn tó jẹ́ pé ó máa sọ èdè Yorùbá pọ́nbélé fún 30 ìṣẹ́jú láì ti èdè míì bọ̀, torí pé kíni ó ti mọ́ gbogbo wa lára. Ó ti mọ́ wa lára. Ìyẹn a fẹ́ kó rí bẹ́ẹ̀. Àgbọ́yé. A fẹ́ kó rí bẹ́ẹ̀. Tó ìbéèrè kejì ó náà ti lọ. Bàbá iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́
adárásílẹ̀ ni mo ń ṣe. Iṣẹ́ adárásílẹ̀, irú ara wo lẹ̀ ń dá sílé? Mo fẹ́ sọ Yorùbá ni. Ẹ sọ bó bá ṣe wù yín. Lédè Gẹ̀ẹ́sì actress interior furniture Ó tẹ̀ sí aṣojú aṣenúlé lóge lójú àbí wọn sì mọ sọ Yorùbá òye. Interior design. Design. Gbogbo yín kí tẹ́ bá jẹ́ owó gan báyìí lè mú nǹkan lọ lé pẹ̀lú nǹkan tẹ́ ti sọ. Ìyẹn ni wípé bí èèyàn bá fẹ́ fi ilé, èèyàn bá fẹ́ dára sínú ilé, téèyàn fẹ́ bí àwọn tó máa ń kanlé. Ilé bá mi ṣe àga bẹ́ẹ̀dì igi ibùsùn, ìjókòó, oríṣiríṣi nǹkan ìkọ́sọ àwọn sí. kan yẹn ìpè mọ̀máwòrán lé àti àga ìjẹun, àga ìjókòó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan yẹn ni ẹ̀ ń ṣe. Ìbéèrè mélòó láti béèrè báyìí? Ìbéèrè méjì. Ẹlẹ́kẹta là ń lọ yìí. Ìbéèrè ẹlẹ́kẹta ó lọ báyìí. Kí ni ìyàtọ̀ òkè? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún òkè gan-an ká tó lọ sórí ẹlẹ́kẹta? Kí ni òkè ní èdè Yorùbá? Mo ti gbọ́. Rárá. Kì í ṣe. Rárá kì í ṣe. Mo ti gbọ́ nìyẹn. Olóòtú ẹran mi lọ́wọ́ ìbejì. Òkè ó dáa. Òkè ó dáa. Ìbéèrè ẹlẹ́kẹta ó lọ báyìí. Kí ni ìyàtọ̀ láàrin àgànràndì àti ẹran ọ̀jẹ̀? Àgànràndì àti ẹran ọ̀jẹ̀. Àgànràndì sóhun kọ́ ni àgànràndì ní ilẹ̀kùn. Irú ilẹ̀kùn wo? Àgànràndì a lè pè ní ilẹ̀kùn lé. Ilẹ̀kùn lé. Ilẹ̀kùn lé wa kó oríṣiríṣi. Ṣé bí eléyìí náà báyìí? Ilẹ̀kùn ni. Ṣùgbọ́n àgànràndì, kí wọ́n wá irú ilẹ̀kùn wà ní àgànràndì. Àti wípé kí ni ìyàtọ̀ láàrin àgànràndì yẹn àti ẹran ọ̀jẹ̀? Kí ni ẹran ọ̀jẹ̀? Ẹran ọ̀jẹ̀ mo lè fẹ́ gbé kinní yìí kalẹ̀ o. Ẹran ọ̀jẹ̀ ṣé ànípè nílẹ̀kùn àkọ́kọ́ kátólí bá kan bí? Ẹ ṣàpè báwo ni. Ẹran ọ̀jẹ̀ dàbí ilẹ̀kùn tá àkọ́kọ́ kan tó dípá wọlé. Kí wá ni ó pakasọ? Mo sì ń ṣe àpòlù rẹ̀. Ẹ fún mi ní ìṣẹ́jú. Àkókò ti lọ. Ẹ fún mi ní ìṣẹ́jú obìnrin ń já díẹ̀. Àgànràndì dàbí a lè pè ní ilẹ̀kùn tó ti já fẹ́ pàǹgbé tì. Rárá. Àgànràndì àti ẹran ọ̀jẹ̀ nǹkan kan náà ni wọ́n. Bí wọ́n ṣe ń pè ní lọ́sọ̀tọ̀tọ̀. Àwọn kan pè níbì kan ní apá ibì kan ẹran ọ̀jẹ̀, apá àbòmí àgànràndì. Ẹran ọ̀jẹ̀ ni lẹ̀kùn kékeré tó máa ń wà ní ẹnu ọ̀nà àbáwọlé láti fi lè dènà kí ẹran má wọlé tàbí tó ẹran náà bá wà nílé kó má lè jáde. Ẹran ọ̀jẹ̀ kékeré báyìí ó lè má ga jù báyìí lọ. Àgbọ́yé. Ẹran ọ̀jẹ̀ wo nìyẹn? Bàbá mi. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ̀ ń ṣe, táwọn èèyàn bá tẹ̀ wá fẹ́ kàn sí torí àmọ́ ibi tí afẹ́fẹ́ kínní tí ó fẹ́ dé. Wọ́n máa fẹ́ kàn sí báwo ni wọ́n ṣe lè rí pé bóyá wọ́n fẹ́ kẹ́ báwọn ṣiṣẹ́? A wà ní orí TikTok, a sì tún wà ní orí WhatsApp. Tá bá ṣe tán ẹ máa fún mi, a máa só papọ̀ mọ́ fọ́nrán yìí tí àwọn èèyàn tí wọ́n fi wá wo àwọn iṣẹ́ yìí ní ibẹ̀. Ìbéèrè mẹ́ta ó sì lọ. Ó kù ìbéèrè ọ̀kan. Mélòó lẹ ti gbà nínú mẹ́tẹ̀ẹ̀ta yín? N ti gbà kankan. Ó dẹ̀ dùn mí. Kódà ó dùn èmi gẹ́gẹ́ tẹ́ ń wò. Ó dẹ̀ dùn mí. Èmi gẹ́gẹ́ tẹ́ ń wò lára yìí. Ìwọ náà wọ́n béèrè pé kéde Yorùbá àgànràndì àti ẹran ọ̀jẹ̀ ìyàtọ̀. Bàbá mi wà pẹ̀lú. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún memory card? Memory card. Ẹ ṣáà mọ̀ memory card. Bẹ́ẹ̀ni. Memory card Yorùbá rẹ̀. Memory card lẹ́dẹ̀ Yorùbá.
àbí a lè pè ní àfàwòrán pamọ́ sí. rárá àwòrán nìkan kọ́ ni máa ń wà nù rẹ̀. Memory card. Memory card. Ìwà memory card yìí ò yé mi o, Yorùbá rẹ̀ ni mọ́ o. Lébè iyè. Ilébè iyè. Iyè. Àgbóyé. Lébè iyè ó ní ọ̀rọ̀ Yorùbá fún memory card. Ó ní ọ̀rọ̀ tí a gbà lọ́wọ́ báyìí mi wà mọ̀ bóyá ó lè dọ́là kó jẹ́ padà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí o lébè iyè tèmi mọ̀ lọ́wọ́ báyìí ó ní memory card. Mélòó lè wá gbà nínú mẹ́rin rẹ̀? Mo gbogbo ẹ̀ báàgì ni o. Gbogbo ẹ̀ mo gbé báàgì náà. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ Gẹ̀ẹ́sì. Gẹ̀ẹ́sì tí mo sọ̀rọ̀ yóò tó bí Gẹ̀ẹ́sì 3. 3 gbọ́dọ̀ ẹ̀yin lẹ́yìn sọ ẹ̀yin ni olùkùn kásílẹ̀ kí ni mo fẹ́ pe ok ẹ má bínú mo fẹ́ béèrè Yorùbá kí ni mo fẹ́ ok ẹ̀yin ni mo ti gbọ́ olóòtú mo fẹ́ béèrè ìbéèrè kan tá a bá fẹ́ pe òyìnbó ní ìbéèrè Gẹ̀ẹ́sì lè yin ìbéèrè yẹn dálé lórí tá a bá fẹ́ pe judge irú bẹ́yìn sì jẹ́ judge kí mo lè pe adájọ́ ṣé ẹjọ́ lẹ́yìn wa ń dá kalẹ̀ yìí ni àbí kí lápẹ̀ yín báyìí. èmi ò dájọ́ olóòtú lè mi. olóòtú ètò ní ṣùgbọ́n ẹni lè wá má kiri kan mi ẹ̀yin náà lè má kẹ kí wọ́n á mọ fẹ́ pè yẹn papọ̀ báwọn ẹ lè sọ fún mi pé olóòtú lásán ni torí ẹ̀yin náà lè tó má kí èsì dáhùn mi. adájọ́ náà lè tó máa pè. adájọ́ náà látọ̀ pé báwọn. adájọ́ náà látọ̀ máa pè. ọ̀ká gbọ́dọ̀ ẹ̀yin náà lè pè á lè fi béèrè náà ni. adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ tí ẹ kópa lórí ètò Gbédè Màṣà. ẹ bá wa gba àwọn èèyàn wa ní ìyànjú lórí bí a ṣe lè máa gbé èdè àṣà wa bí a ṣe lè máa gbé lárugẹ síwájú sí. èmi ò ní ìgbìyànjú tó pọ̀ ju kí n sọ fún àwọn èèyàn mi tó jẹ́ Yorùbá nílé lóko náà ní pé jẹ́ ká gbìyànjú ká jẹ́ ká gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. torí ibi tí ilé ayé lọ nísìnyí àṣà wa ó ṣe pàtàkì sí wa káfíńkà fi ṣàpèjúwe ẹ̀yin náà wo gbogbo tẹ̀sí lọ́jọ́ òní egúngún yẹn kó jẹ́ nǹkan tó máa mú wàhálà dání nǹkan tó yẹ kó jẹ́ kí bí eré tó máa múnú aráàlú dùn ní yẹ kó jẹ́ ẹ̀wù bá ṣe máa ń ṣe àwọn olè báwọn olóró ṣe máa ṣe tiwọn lóru anybody ní gbọ́jà. mo fẹ́ ká rọ àwọn Yorùbá lọ́rùn náà kí n rọ àwọn Yorùbá tó jẹ́ tèmi tó jẹ́ Yorùbá náà ní pé kán jẹ́ ká máa fi sùúrù sí ọmọlúwàbí ní gbogbo wa kò sì lè bàjẹ́ fún gbogbo wa lágbára Ọlọ́run àti ẹ̀yin tẹ́ gbé ètò yìí náà kalẹ̀ iléeṣẹ́ yóò ní jóná lágbára Ọlọ́run àtàyìn tẹ́ ń wò àtàwọn táwọn wòyìn gbogbo wa lákìlẹ̀ kò tó lágbára Ọlọ́run ẹ̀yìn ní ọ̀rọ̀ gbìyànjú jù bá lórí ètò bá. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa a dúpẹ́ fún dídarapọ̀ tí ẹ̀ ń darapọ̀ wọn wá ní gbogbo ìgbà tí àjọ ń ṣe ètò tí ẹ jẹ́ kó sú yín tí ẹ ò jẹ́ kí ó rẹ̀yìn ẹ̀yin tí ẹ bá ń bá wa pàdé fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú kí ẹ tẹ̀lé wa yẹn ní pé kẹ́ ẹ subscribe sí ìkànnì wa Ojúlówó Yorùbá ìyẹn lórí YouTube ní ibi báyìí kí a túbọ̀ jọ máa gbé àṣà yìí ní àrùgẹ. bí ẹ bá sì fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì yìí ẹ rí i dájú wípé ẹ pín àwọn fọ́nrán wa káàkiri kó lè bá a kan ọ̀pọ̀lọpọ̀ ìlú náà lára káwọn náà lè darapọ̀ mọ́ wa kájọ máa ṣe àṣepọ̀ kò ní bàjẹ́ o ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá ìkànnì àṣà ìṣe àti èdè Yorùbá.